أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدبير وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلوا كعصف مأكول. بسم الله الرحمن الرحيم. ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق الناس بالحق والحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Kí gbogbo wípé a kú ọjọ́ ńlá ìní ọlọ́run ọba yóò ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé. Ó ṣe ni láàánú púpọ̀ jù pé fídíò mi tuntun níyì ó fẹ́ pọn dandan fún mi láti pé kí n ṣe rí àti lè fi tún ara ẹni ní orúkọ àti ní ojúṣe ni. Ìgbà tí kì í bá ṣe bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tó yẹ kí n pé mo ní mo dúró síwájú kámẹ́rà pàápàá láti pé kí n pé mo ń ṣe ẹni tí mo lọ́wọ́ mo ti ṣe wáyé torí pé mo lose ẹnìkan tó mọ̀ ní kí ó súnmọ́ mi gidi gan lórí jẹ́ pé ẹni tí ó jókòó ti òdodo lórí ìrìn àjò tá a wá yìí ni tí ọlọ́run wá ń pè wọ́n sọ́dọ̀ ní àìròtẹ́lẹ̀. Máa ń tún fi ọlọ́run wá fi ń bẹ ọlọ́run bá kí ọlọ́run bá kún sábà gbàgbọ́ brother wa alhaji sheikh muhammad minkail adẹ́sẹ̀ ọlọ́run bá kí ó bá wa ṣe ikú ní ìsinmi fún wọn wájú tí wọ́n dojú kọ kí ọlọ́run bá kí wọ́n jẹ́ kó ní wọn lára ẹ̀yìn tán fi sílẹ̀ kí ọlọ́run bá kí wọ́n ba ẹ̀yìn náà jẹ́ fún wọn ọlọ́run Ànábì wa muhammad sallallahu alaihi wasallam. Àkí gbogbo apárápátá ní àwa tí ọlọ́run ní kí a súnmọ́ brother Mikael àkí wọn wípé a kú ara yẹra fúnra kí ọlọ́run bá kí wọ́n ṣe ní tẹ̀lé kó jẹ́ kí ọdún kó jẹ́ kí ó jìnnà síra wọn ní tèfètèfè tọ́pọ̀ ọlọ́run bá kí ó bá wa tọ́jú àwọn ìdílé wọn ó bá wa gbé ìdílé wọn ró ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. La hawla wala quwwata illa billahi al-azim. Mo tún wá fi àsìkò yìí láti fẹ́ fi ṣe ìkìlọ̀ kékeré kan sí iwájú torí pé àwọn àgbàlagbà wọ́n ní orin ní máa pilẹ̀ ọ̀tẹ̀. Bá ti rí pé orin bá ti bẹ̀rẹ̀ tí wọ́n bá ti ń kọrin wọ́n mọ̀ jù kó ọ̀rọ̀ bí wọ́n bá gbé tí ń ju ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ tí mo mọ̀ pé ó fẹ́ dàbí ẹni wípé ó ti ní ọwọ́ ọ̀tẹ̀ nínú. Ibi tí mò ń lọ gangan òun ni pé arákùnrin kan pera rẹ̀ ní Muhammad Jamiu ó mú fọ́tò mi ó ń lo fọ́tò yẹn ní orí Facebook láti ìgbà tí ó ti pẹ́ ló ti ń lò. Nǹkan tí ó ń ṣe lórí rẹ̀ ni wípé ó lo fọ́tò mi síbẹ̀ wọ́n fi fọ́tò mi fi bú àwọn èèyàn káàkiri pàtàkì jùlọ ní gbogbo àwọn tí wọ́n bá dúró ti òdodo lórúkọ wípé èmi ni mò ń sọ àwọn ọ̀rọ̀ yẹn. Orúkọ rẹ̀ ń jẹ́ Jamiu. Àánú nǹkan tó ṣe mí òun ni àánú àtúbọ̀tán torí pé tí kò bá lo fọ́tò mi ò ní sújà. Mo dákẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mò ń wo níran ṣùgbọ́n ó bá débi pé lórí fọ́tò yẹn gangan lọ́wọ́ àti lọ rí gbé síbẹ̀ gan wípé èmi ó ń fi fọ́tò yẹn ṣe jáde wípé
mò ń bú kábíyèsí, mò ń yẹ̀yẹ́ kábíyèsí ní èyí tí ó dá mi lójú wípé òun gangan fúnra rẹ̀ kò ní lè búra wípé mò ń yẹ̀yẹ́ kábíyèsí. Yunusa tó dá wàhálà lẹ̀ ní ìlú Ogbomoso bí a ti ṣe wà yìí àti àwọn onígbọ̀wọ́ rẹ̀ nílé lóko àti lẹ́yìn odi gbogbo pátápátá, mi ò lérò wípé ẹnìkan nínú wọn yóò lè ṣetán láti pé kóun gbé àgé kó ṣe àlùwàlá kó búra pé èmi Zubairu Muhammad Taofeek mò ń bú àgbèrè Ogbomoso. Mo wá fi àsìkò yìí fi sọ wípé mi ò fi ṣe àwàdà. Òní ni ọjọ́ Jímọ̀, ó lè ṣeéṣe kó jẹ́ pé kí a rí fídíò yìí wò lónìí ní Jímọ̀, ó sì lè ṣe kó jẹ́ pé kó wọ́wọ́ alẹ́ sí àárọ̀. Àwọn tí Ọlọ́run bá fún lágbára láti pé kí wọ́n rí fídíò yìí, tí wọ́n bá lè bá mi pín fídíò yìí kan lọ rí bá mi pín kan. Mò ń fi ilé ṣe ìkìlọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí wípé èmi ò pé kó mọ́ lo fídíò rẹ̀, èmi ò pé kó mọ́ lo platform rẹ̀ o, èmi ò pé kó mọ́ fi bẹ́ ègbò mi, kó mọ́ fi ṣe tó bá fẹ́ fi ṣe o, ṣùgbọ́n kó yọ fọ́tò mi kúrò níbẹ̀, kó mọ́ fi já sí wípé ayé ọmọ sọ pé mo bó tilẹ̀ pé wọn ò ní gbà, wípé àwọn èèyàn náà ti ń ṣẹ́yẹ pè fún láti wípé àgbogbo àwọn tó pè mí èmi ti rí tipẹ́tipẹ́ tí mi ò kọ bí ara sí, mi ò dára mi láàmú, wípé láti ìgbà tí Kábísánra ti lo fọ́tò yẹn ń bẹ nínú àwọn evidence tí mo ní nílẹ̀ láàrin mi pẹ̀lú Kábísánra. Fọ́tò yẹn gangan ń bẹ nínú àwọn evidence nínú àwọn fídíò tí Kábísánra tó fi ṣe kíní lé mi lórí, tí mi sọ pé mo ní nípamọ́ fún ọ̀rọ̀ Kábísánra ní gbogbo ọjọ́ tọ́lọ́run bá ní kọ́rọ̀ Kábísánra kó dìde. Àmọ́ wàláhì tàláhì sùnmọ́dìláhì lẹ́zí la ilaha illa huwa, tí Kábísánra bá ṣe ẹjọ́ 10 tó bá bọ́ níbẹ̀, kò ní bọ́ níbẹ̀ ẹjọ́ tèmi Zubairu Muhammad Taofeek. Ká tó wá pé kò lè bọ́ níbẹ̀, tí Kábísánra bá ilé ṣe ẹjọ́ 10 kọ́ mọ ṣírò rẹ̀ ó sì kú 11 tó yẹ pé òun tí ì mọ ọjọ́ tí yóò jáde. Àmọ́ mi ò fẹ́ mo ṣe mọ́ ṣe sọ ní pé ó gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò dẹ̀ ní fẹ́ kí n dákún nǹkan tó wà nílẹ̀ kó mọ́ di pé wọ́n pẹ́ torí eléyìí ṣe sùúrù ilẹ̀ torí eléyìí ṣe sùúrù ìní fẹ́ distract anybody lórí rẹ̀. Àmọ́ wàláhì sumbillahi allazi la ilaha illa huwa in tó bá fi mú tí ò bá fi lè ṣe bẹ́ẹ̀, a jẹ́ pé bóyá àwọn ìwé tọ́lọ́run bá ní kí wọ́n kọ sí látọ̀dọ̀ àwọn lọ́yà mi tá a ti prepare rẹ̀ kalẹ̀ pẹ̀lú àwọn evidences ta ní. Fọ́tò yìí gan náà ń bẹ nínú evidence rẹ̀, fọ́tò yìí gangan, fọ́tò ti Jamiu tó lò yìí ń bẹ nínú àwọn evidences yẹn nínú àwọn kìíní fídíò tó ṣe. Wallahi tallahi sumbillahi allazi la ilaha illa huwa àti Kábísánra o àti Kábísánra ẹ tún lọ rí béèrè ẹni tí ń jẹ́ Zubairu Muhammad Taofeek in tó bá fi lè mú kí wọ́n bá fi lè sọ fún pé wallahi tallahi in tí máa ṣe lè máa ṣe. Mo tún fẹ́ ká tó kọ̀ntínú yìí bú yẹn ní bíbú, mi ò sì ní dákẹ́, mi ò ní yé sọ, àyàfi tí wọ́n bá fi nǹkan sí ipò ibi tó bá yẹ kó wà kò lè pè mọ́ dákẹ́. Gbogbo rọ́tọ̀ pamọ́ mi mo fẹ́ jẹ ìmáàmù ni, mo fẹ́ kó bọn wọ̀lú ni, mo fẹ́ pa wọn ni nǹkankan, mo fẹ́ pa ìmáàmù Yunus Tọ́líàtù nǹkankan, torí gbogbo yẹn mo fẹ́ fi mú wọn evidence. Kìí ṣe pọ́rọ̀ ọ̀bọ̀ míì ni ọ̀rọ̀ tèmi kọ́ máa fi mú wọn. Gbogbo fídíò tí wọ́n ṣe lé mi lórí gangan àti wọ́n ṣe lọ lé wa àti wọ́n gbé fọ́tò bàbá mi sórí social media, gbogbo ẹ̀ pátákà wallahi tallahi mi ò dákẹ́, mi ò kàn fẹ́ dára wa láàmú ni, torí pé mo ní wallahi mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti pè mí láti ràn mí ní kí n dákùn tó lọ́n kí n pẹjọ́. Kódà lẹ́nu ìgbà tó mú Kábísánra yìí, mo ti ráwọn tó ti wá bá mi tó ti sọ fún mi pé kí n lọ rí fáìlì kéèsì mi, kí n join kéèsì tó wà nílẹ̀. Mo ní rárá ọ̀hún wọ́n wọ ìwé rẹ̀, ìparí kan náà wọ́n fi parí rẹ̀, torí pé mo mọ̀ pé tán bá ṣe bẹ́ẹ̀ a ó padà ráwọn ẹni tí wọ́n padà lọ rí gbẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yàtọ̀ síra wọn, ẹ̀ṣẹ̀ tí Kábísánra ṣẹ̀ ó yàtọ̀ síra wọn. Èyí tó ṣẹ̀ èmi personally ni mò ń sọ, èmi ò tí ì sọ tìlú. Èyí tó ṣẹ̀ èmi fúnra ara mi personally ni mò ń sọ. Mo fẹ́ kọ́lọ̀ rí mọ̀ wípé ní ọdún yìí
If you know me, I know you. If you no see me, I don't close my eye. In ni slogan mi ní ọdún yìí. Tó bá mọ̀ mí, mo mọ̀ ẹ́. Tó bá rí mi, èmi gan ti di ojú mi. Lọ́dún tó kọjá ìlàṣàkẹ́ ti gbé etí mi yìí lọ. Gbogbo àwọn tó bá láwọn pè mí, wọ́n ṣe báyìí, wọ́n rí pé mo ní mi ò gbọ́rọ̀ wọn. Torí pé ẹni tí ò lè inject dákan ò lè gbà kan ṣe fóun. Tí wọ́n wá pé ká máa ṣe fèmí, mélòó nù yín ló lè gbà kan gbé fọ́tò bàbá títẹ̀ sórí social media ká máa condemn ẹ̀, wọ́n sì ń condemn ẹ̀. Pẹ̀lú gbogbo àwọn tó ń kóra wọn káàkiri tán láwọn ń wá àtúnṣe nílùú Ògbómọ̀ṣọ́ tí ẹ ò mọ bó ṣe kẹ́ ṣe ni. Most especially Peter Ọlálẹ́yẹ, you are also involved. Bí wọ́n ṣe ń bú mi àti wọ́n ṣe ń ṣe pẹ̀lú mi kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ. Bí àwọn mùsùlùmí ò ṣe rí ààfin wọ̀ kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ. Torí bẹ́ẹ̀ ni pé kó jẹ́ pé gbogbo ààfin yẹn pátápátá kó sọ wọ́n di kìrìsìtẹ́nì. Bí ṣe mọ́ ṣe nìyẹn. Ó jẹ́ kan nínú ẹni tí ń ṣàkóbá fún ní àjò ti kábíyèsí. Ó jẹ́ kan nínú ẹ̀ tí ń jẹ́ káwọn èèyàn máa fojú kójú wo kábíyèsí. Kábíyèsí ò fẹ́ràn mùsùlùmí ni, kò fẹ́ràn mùsùlùmí ni. Ìwà tí ń wù láàrin àwọn mùsùlùmí ní ń jẹ́ kó jẹ́ káwọn èèyàn máa wo bẹ́ẹ̀ ni pé kábíyèsí Ọlọ́run bọ̀ wá, mo ń bọ̀ ṣé ní tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n pàdé pé Peter Ọlálẹ́yẹ máa concentrate lé lórí ní confam. Ó lára rẹ̀ gbà láì ara rẹ̀ ọkọ̀ ti tèmi Zubairu Muhammed Taofik. Toro ọmọ gbára rẹ̀ ti ṣe gbà àwọn yòókù tẹ́ bá ti jọ sọ ẹjọ́ lọ rí pàdé ńlé ọtí, ẹjọ́ lọ rí mutí, ẹ lọ rí pàdé ńlé ọtí, ẹ lọ rí fún wọn lówó, ẹjọ́ mutí. Wọ́n dẹ̀ mọ́ sọ pé táwọn sọ ní tí wọ́n ṣe ni àwọn náà náà padà tún tó àṣírí ara wọn lójú rẹ̀ wọ́n ti sọ pé táwọn fẹ́ ṣe ni tó sì ń bú kábíyèsí tó sì ń yẹ̀yẹ́ kábíyèsí tó sì pera rẹ̀ bí tó ń dúró pera ní press secretary kábíyèsí. Mo ti lóyún rẹ̀ nínú 2026 crossover rẹ̀ fún 2026 wàláì tó bá sùn tó bá lálàá tó bá jí báyìí Zubairu Muhammed Taofik tí Yunusa bá lọ ló tó sinmi ìwọ gan fúnra rẹ̀ Peter Ọlálẹ́yẹ tí Yunusa bá lọ tí àwọn bloggers yẹn tó bá há sọ́wọ́ ló tó sinmi torí wọ gẹ́gẹ́ ló ń lò wọ́n against ìlú òun lò wọ́n against àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí gẹ́gẹ́ ni wọ́n gbógun tì kò sí tọ́kàn pẹ̀lú pé Yunusa ṣe kíní kẹ́kọ̀ọ́ kàn ẹ́ bí ṣe ń ṣe ẹ́ gan tẹ́wọ́ lọ́rùn torí pé ìnira tó wà láàrin àwọn mùsùlùmí yẹn ó tẹ́wọ́ lọ́rùn àwọn tí wọ́n mọ̀ ní wọ́n mọ̀ àwọn tán sáré tẹ̀lé ẹ tán lọ gàgàgà tán súnmọ́ kálẹ̀ káàkiri àwọn ni wọ́n ń ṣe torí òun rí gbogbo ẹ̀ lórí social media àwọn tán bá gbogbo ẹ̀ tán bá ṣe kíní ìwọ mọ̀ bó ṣe mọ̀ pàdé wọn tẹ́gbẹ́ kan pàdé ẹni lọ títẹ́gbẹ́ kan jọ jókòó tẹ́jọ mọ̀ títẹ́jọ gbàgbé ẹ̀ kí ló dé táwọn ọmọ yẹn tó fi dìwò yìí ara èyí náà lọ fẹ́ fi kíní ẹ̀ fi ṣàkóbá fún Reverend Níyì ẹni ẹlẹ́ni dá nǹkan rẹ̀ lẹ̀ èmi náà láwọn ọmọ ní skul yẹn ok mi ò bímọ síbí àbí ok ọmọ àǹtí mi gbogbo àwọn ọmọ rẹ̀ ẹbẹ̀rún wà ìyẹn tún kọ́ ṣé òun sọmọ mi despite the fact pé bí skul bẹ̀yẹn skul Christian ni but because we want them to be ICT students na fi ni ibi táyé lọ́nu ẹ mọ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ ẹ̀kọ́ ní kẹjẹ́ kí wọ́n lórí kọ́ kí mọ́ kì í yẹn bọ́ ṣe bí ń lọ lórí kó àwọn tó ń bú kábíyèsí ló mú wọn lọ nígbà tó ń gan ní tètè nífura tó ti mọ̀ pé tó bá padà lórí ṣe ìbéèrè o àwọn tó yẹ pé gbogbo nǹkan wọn tó ń ṣe pátápátá tó fi débi tí wọ́n dé kábíyèsí àti àwọn olólùfẹ́ kábíyèsí ìní wọ́n ń bú àwọn ọ̀tá kábíyèsí iná fi ṣe ọ̀rẹ́ tí wọ́n jọ sùtàn jọ ń dítẹ́ ń gbéra wọn káàkiri ọwọ́ ajẹ́ pàwọn náà ló lọ́ fẹ́ gbé jáde lápẹ́ wọn lórí bá polówó ọ̀dọ́ rẹ̀ you're wrong it's better you could have done it another way it could have been better the same Peter yìí tó yẹ kó no hold something that has to do with press lọ́yẹ́ pé àwọn gbogbo ẹ̀tọ́ ẹ̀sẹ̀ sáré tẹ̀lé àwọn gbogbo àwọn so-called bloggers tó ń tẹ̀lé ẹ̀ka yẹn tó yẹ pé wọ́n ti mọ̀ pé ó ti franchise wọn àwọn tí wọ́n lè kó sápò àwọn ní kó kiri ń pé kọ́mọ́ bá lẹ́nu ọ̀rọ̀ èyí náà wọ́n mọ̀ sí yẹ́sà you have profession tí ẹ bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo àgbáyé ní ìsìn tẹ́ bá lọ rí béèrè o go and dig kẹlọ́rì máa wo who are you going to make as your own role model as a blogger who is going to be your role model as a vlogger who are you going to meet who is going to be your role model as content creator àtàwọn tiktokers
àwọn ilé òun lè fẹ́ lọ rí bá tẹ́sọ pé àwọn ilé ni wọ́n rìn báyìí náà rìn báyìí tó pé lórí kíní iná fìlà lórí kíní iná fi ní lárí lórí kíní you must have your own role model. Ẹ wá wò pé sáwọn role model yìí ṣé wọ́n ń ṣe lórí irọ́ ni àbí wọ́n ń yẹ̀yẹ́ àwọn èèyàn àbí wọ́n ń tàbùkù àwọn èèyàn. Àwọn tó dún lórí pé wọ́n ṣàwàdà àwọn tó sọ pé wọ́n ṣe núré kiri and they are growing on their platform. Tó jẹ́ pé ẹ̀fọ́ wa takú sójú kan náà èmi kìíní kan of Ogbomoso èmi kìíní kan of Ogbomoso èmi kìíní kan of Ogbomoso. I'm not even talking of my own. That's why the fact that I'm making analysis on anything I'm really doing, but anything that comes from any other angle and anywhere, if I really want to talk about it, I talk about it. I feel to buy back I will talk about it. Oh, there is so I will show you a lot of videos that I've done from behind. Chobawalunda Imale Online TV, which is one under Flip TV, which is one under Galaxy, which is one under channel from around one under AIT. Not now. I'm not new. Facing camera, I'm not new. Studio, the same thing, I'm not new. Although you don't to so although Lobanika, I think that Ogbomoso is just your problem. Kini Katikaluquin did Kini Katikaluquin law Latin. Latin Kaluquin will if you develop any council warfare pockets in most she was Emma Soro. I think I don't about Nikesi. Emma Soro, I think I don't about Nikema. Nikaluku Mama. We come back to that place. So I must tell you. Everybody can be post on social media. Don't think you're KBC. I want to miss the platform. One for look KBC, she platform. Urumagaga Kinika group. Tell our debate between Urumagaga Kinika group. Lori Facebook. And why discover people potentially be Patapata KBC in one group. You did not do anything about it, Mr. Peter. And me personally, I've called you several times. But now, yes, the platform don't for Urumagaga don't feel much. Definitely, Lori check with Tani admin be. Definition Kalilori. Because body, you never care. And what laugh at food. Now, so I pay our Musliminda and when they will not go Muslim on Ogbomoso. And when they will name one Muslim, bonus in our latter answer, I think if I allow Muslims around. Say, case our Christian. So, what you say Christian. So, look more case Christian. Someone tell me, show one Ogbomoso, say case Christian, Bukolo Ogbomoso, say case Christian, Mary, say case Christian, Femi, say case Christian. These are all the bloggers you have in Ogbomoso. Gbogbo one way or the other, ẹlòmíì ó ti sọ pé òun kọlu Yunusa tó bá dijọ́ kejì ó kàn kọlu mọ́ bàbá imam wọ́n ti sọ pé àwọn tó withdraw ọ̀rọ̀ wọn who are we now fooling? Instead of sitting them down to give them orientation tó bá jẹ́ ọ̀fẹ́ bẹ̀ wọ́n níṣẹ́ lórí ààfin wàá bẹ̀ wọ́n níṣẹ́ lórí ààfin and it's not going to be for free. Ṣé gbogbo wọn níyàwó ẹni tí ò níyàwó ọlọ́kọ ni ẹni tó lọ́kọ sí kò láwọn ọmọ ni tó ń bá wà nílé ọkọ gbogbo àwọn tó wà nílé ọkọ àtàwọn tó fẹ́ mi sílé. You just want to earn what you want to earn. You want to earn in your pocket. You put it there. That was okay. Come on, so you want to watch before the video over. Oh, I say, working you. Then you push it. Is that how to be PR? Is that the PS press secretary? Is that how it goes? Our man look at that. That blackmail. I want Muslim labenu. I want blackmail. I want Muslim labenu. I can dake. I want wearing. Because we really don't want to hit the polity. Come on, you change. Come on, your boss will lay your lorry, your Muslim, you withdraw. Can't come Muslim, you attend the Ogbomoso. That's by one thing, Babo. Even Tikabis, you never be there. Even Kibakabis, you never be there. Nimu Bose hit, Bose people, Temi Taratara, Bose hit our Muslim. Ọwọ́ akọ́ ọmọ obìnrin mùsùlùmí mọ́ra ọwọ́ àmọ́ rẹ́rìn láàrin wọn bẹ́ẹ̀ ni pé ní tòótọ́ báyà ti tòótọ́ ló ń ṣe gbogbo nǹkan tí burúkú sọ nípa rẹ̀ is right. I don't want to dispute it because you never for one day come out to come and debunk one wípé nǹkan tó kún wọn tó kó o búkẹ́ pé nǹkan tó wọn kún ní sọ irọ́ lọ́pàá mọ́ mi ilé ìrọ́ ni you never be àwa iná lámọ̀bọ̀ pariwo lámọ̀bọ̀ ṣe àwa iná ló tún wá ń gbógun tì man. Ajo kese bo sokutu kana Jamiu Mama Jamiu
you are seriously advised and advised. Mi ò gbé o. Kò sẹ́ni kankan tó pé mo gbé sórí kámẹ́rà báyìí mo ń bú òun. Ìwà tó bá ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú èèyàn ni màá sọ. Mi ò gbé o. Mo sì fẹ́ ẹlẹ́dàá ìyá àti bàbá tó bí ẹ. Mo fi búra fún ẹ pé mi ò gbé o. Àmọ́ mo fún ẹ between now and Sunday. Bóyá fídíò yìí pẹ́ kó tó tẹ̀ kàn ẹ́ lára. Between now and Sunday ìní mo fún ẹ. Mo bẹ̀ lórúkọ Ọlọ́run Ọba. Between now and Sunday ni mo fún ẹ. Wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa. Wallahi ni masalasi mo wa. Pẹ̀lú àlùwàlá lára ni. Wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa. Tí o bá ilé gbé fọ́tò mi kúrò níbi tó gbé sí between now and Sunday, wallahi bẹ̀rẹ̀ láti jọ Sunday yẹn máa fi ojújọ́ méje gbáko ni máa fi ṣẹ́ èpè, máa fi ṣẹ́ ìtàn pè ní èpè, àrùn sí èpè tí ọmọ pé yẹn lè wá islamically, wallahi tí ó bá jẹ́ pé kò bá bá ẹ̀kọ́ bá mi bẹ́ẹ̀ ni ẹni tó sọ pé má ṣe pé yẹn ò sí, máa ṣe fún ẹ, máa ṣe fún ìyá tó bí ẹ, máa ṣe fún bàbá tó bí ẹ, máa ṣe fún ìran ẹ àti ìran tí ìran rẹ ti ń bọ̀. Ìsìn ní ṣe ní jọ́kan ṣoṣo, máa ṣe ní odidi jọ́ méje gbáko on social media. Báyìí náà ni màá ṣe wípé social media ló ti kọlù mí. Ẹ̀yin èèyàn mi ò kí ń gbé fọ́tò sójú fídíò mi, nítorí kí n gbé fọ́tò ilé sójú fídíò nìyẹn torí pé kẹ́ ẹ lè bá rí. You are hereby warned and advised láàrin ìsìn sí kódà kó sọ pé ibi Jamiu náà mọ̀ bá wí kọ̀kẹ́ ẹni tó farapamọ́ lọ́ndà Jamiu mọ́mọ́ Jamiu yẹn máa ṣe èpè fún, máa ṣe fún ìyá ẹ̀, máa ṣe fún bàbá ẹ̀, máa ṣe fún àwọn ọmọdọ́mọ ẹ̀ àti rẹ̀. Kìí sì ṣe èpè kékeré èyí tó bá rí lórí screen yàtọ̀ sí àjókòó ní òjókòó ṣe àdúrà pé kó rí báyìí fún yàn rí, àmọ́ tí mo bá ṣe lórí ìjẹ́ kí n má kéje tínú mi mú sọ yẹn torí mi ò wá ìbàjẹ́ fẹ́ nìkankan. Ọ̀rọ̀ lúra jọ ń sọ, èyí tí ó bá mọ̀ ní kò sọ, èyí tí ó bá ti Ọlọ́run kò fi sílẹ̀ pé eléyìí kọ́ kàn mí, èyí tí ó kàn mí mi ò lọ síbẹ̀. Àmọ́ tí ó kàn mí tí mo lọ lẹ́sẹ̀ tó wá mú fọ́tò mi tó wọ́n fi lọ rèé fi bú kábíyèsí, tó mú fọ́tò mi tó fi bú gbogbo àwọn èèyàn kálẹ̀ káàkiri, tó farapamọ́ tó wọ́n fi fọ́tò ti tèmi fi hàn ayé pé mi lè ní búyàn. No, I will not. Èmi fún ẹni chance yẹn lẹ́yìn ìgbà tí mo bá trace, mo rò pé bí mi ò lè trace ẹ o, mo rò pé mi ò lè trace account yẹn. Wallahi mo lè trace account yẹn. Suma billahi la ilaha illa huwa mo lè trace account yẹn. Èmi ò ní hidden account. Azadullahi ìmọ́lẹ̀ àdínì èmi ni mo ní, mi ò dẹ̀ farapamọ́ fẹ́ anybody láti sọ pé èmi náà mo sàn jẹ́ Azadullahi, èmi náà mo sàn jẹ́ ìmọ́lẹ̀ àdínì. Nígbàtí àwọn ọlọ́pàá fi gba fóònù mi tí fóònù mi fi ṣoṣù mẹ́jọ lọ́dọ̀ wọn tí mo fẹ́ mọ́ wo Facebook láti pé kí n mọ́ follow àwọn nǹkan tí ń lọ kó má dàbẹ̀ ni pé I'm out of the world. Ìní mo fi ṣí platform yẹn pé mi ò fẹ́ padà sórí platform ti tọ̀hún ká mọ́ sọ pé mo lọ rí temper pẹ̀lú rẹ̀ bóyá mo yọ nǹkan kan níbẹ̀ ní mi ò yọ nǹkan kan nínú ẹ̀. Gbogbo àwọn account tí mo ń lò ní time kò sí kankan nínú wọn tí mo fọwọ́ kàn. Kódà phone number tí mo lò ẹ̀mí ò lò kankan nínú àwọn phone number yẹn wọ́n, mo lò àwọn phone number míì tí mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé phone number torí pé ìyẹn sì wà on kálẹ̀bà mọ́mọ́ kálẹ̀bà trace mi dáadáa ní tèmi yàtọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe tí kálẹ̀ káàkiri farapamọ́. Ẹni tí mi bá fẹ́ kọlù mú jáde sí báyìí ni màá kọlù tó bá ṣe nǹkan tí ò bá dáa máa kọlù. Mo fi lé ìwọ́nu ẹ̀ kìí ṣe pé ọ̀rọ̀ náà ó dùn mí tó ńgbà tó ti ń bá bọ̀ sọ pé mi ò sọ̀rọ̀ bọ̀ tí ńgbà tó ti di pé o ti wá bá débi ti pé kábíyèsí tó fi wá dàbí pé dó mo mọ̀ pé kìí ṣe pé kábíyèsí lè gbà, mo mọ̀ kìí ṣe pé kódà àwọn òbí ẹ tó bí ẹ mo ò lè gbà wípé mi yí odù kábíyèsí. But àwọn tó pè yí tí wọ́n sọ pé mo gbọ́dọ̀ ṣe nǹkan lé lórí in ló jẹ́ kí n jáde kí n sọ̀rọ̀ tí mo sọ ìtorútorú àná àwọn tó pè mí pé kí n gobi tán bá kí ní ìdí. So ọlá ní yóò rí gbogbo nọ́sẹ́nsì yẹn o, gbogbo àwọn ọmọ ẹni wọ́n mọ̀ pè kálẹ̀ káàkiri tó bá yá tọ́jọ́ lọ́rí mọ́ pàdé lóòtẹ́ gbọ́njọ́ mọ́ mú tí
wọ́n sì wọ́n fi mọ̀ bú kábíyèsí anyhow on the social media. In tèmi sọ ní ìsìn ni pé mo ti ṣe àrọwà fún ẹ online for now. Tó bá wù ẹ́ kó gbọ́, tó bá wù ẹ́ kó gbà, tó bá wù ẹ́ kó yọ kó, tó bá sì wù ẹ́ kódà ẹ̀mí gan ò ní lọ rí owó Facebook pé so ti yọ àbò ti yọ. Àwọn tí wọ́n jọ ń ṣe pẹ̀lú ẹ̀ tí wọ́n mọ̀ ní wọ́n sọ pé wọ́n mọ̀ ti yọ. Àwọn tẹ́ẹ̀ jọ ń ṣe pẹ̀lú wọn ní wọ́n sọ pé wọ́n mọ̀ ti yọ. Mò ń kígbe fún yín ní ìsìn tí mọ́ àwọn ètò pé bàbá àgbàlagbà ní àgbàlagbà ṣépè ẹ gbàgbé yẹn pẹ́pẹ́ tẹ́wàá pè mí pé àgbàlagbà ní àgbàlagbà ṣépè. Ọmọ tó bá wù mí pé kó ṣépè kán képe òmu ló bá dijọ́ gbéǹde àti ọmọ gan nafsi ni kálukú ní ó di ẹrù rẹ̀. Ọmọ tẹ́ bá sọ pé tó bá lóhùn ọ̀gbọ́n yóò di ẹrù ara rẹ̀. Bàbá tí ọba sì tọ́ ọmọ rẹ̀ òun náà padà tó forí tẹlòmíì máa ti tiẹ̀. So bó ti ṣe rí nìyẹn inú mo ti sọ yẹn. On that note, publication kan jáde léyìí tí àwọn ilé ayélujára tí wọ́n gbé jáde lórí ọ̀rọ̀ ó ṣe bàbá Saka Balógun wípé wọ́n disnounce nǹkan tí bàbá Saka Balógun tí wọ́n sọ jáde wípé Yunusa ọmọlé àwọn ni wípé àwọn tako ọ̀rọ̀ tí bàbá sọ nǹkan kan. So publication yẹn ó gùn gidi gan. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé wọ́n accuse wọn wípé AI ló fi ṣe wọn mọ̀wé débẹ̀. Alhamdulillah nígbà tó lọ́n ti ṣe pé tán fi lè mọ AI tán mọ̀ ń lò tán fi lè mọ mú AI jáde láti pé tán fi mọ fún wa ní update bí ṣe ń lọ ní inú ilé wọn. Mo dẹ̀ fẹ́ correct impression kan fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹjọ́ pé bá ti sọ pé wọ́n lọ sí court wọn lọ sí court. Àwọn case tó wà ní court already àwọn ayélujára ti join àwọn cases yẹn. So ẹ mọ̀ wùlẹ̀ kí wọ́n waste time ara yìí pé wọ́n ní wọ́n lọ court wọn lọ court wọ́n ti jọ wà court pẹ̀lú wọn. Èyí tẹ́yìn náà wọ́n suggest yìí a ò mọ̀ bóyá ilé gbìyànjú láti pé kẹ́ lọ rí sọ fún Yunusa àti àwọn sọ̀ǹgbé rẹ̀. Ìyẹn gan ni ò bá dáa gidi gan. Ọ̀sẹ̀ kan sí méjì yóò ti parí gbogbo wàhálà tó wà nínú Ògbómọ̀ṣọ́ yìí. Èyí náà ni DNA ẹ̀yin náà lẹ mẹ́nu yín wá tẹ́ gbé jáde lórí ọ̀rọ̀ DNA ẹ̀yin lẹ ti jáde ní ìsìn bẹ́ẹ̀ ṣe wá mú jáde ní ìsìn a ó wà tó wá lè mọ́ emphasis lórí DNA. Lẹ́yìn DNA ẹlẹ́rìí àkọ́kọ́ tí ó mọ̀ jẹ́lẹ́rìí fún yín tí ó sì mọ̀ jẹ́lẹ́rìí láàrin wa pẹ̀lú yín òun náà ni bàbá wa Àgbáwòye Saka Balógun, torí pé bàbá tó mọ ìtàn ni wọ́n sì mọ ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ dáadáa. Kò fẹ́ sí nǹkan tí wọ́n fẹ́ mọ̀ nípa Ògbómọ̀ṣọ́. Àwọn náà sì ti conclude wọ́n ti stamp ẹ̀ lórí àwọn record report wọn méjì tó yẹ kán ti give ìlú tí wọ́n give nígbà ayé àwọn àìsànwìn council tán fi pè wọ́n tán fi sọ pé kán fi ọ̀rọ̀ láwọn lọ́wọ́ àwọn lọ rí parí ọ̀rọ̀ yìí nínú ilé tí wọ́n padà wá mọ́. Àti èyí tí kábíyèsí fúnra ara rẹ̀ tó wá padà wá pè wọ́n tó wá gbélé wọn lọ́wọ́ tí wọ́n sọ pé kán fáwọn lọ́sẹ̀ méjì tọ́sẹ̀ méjì yẹn ò tí ì pé. Ó wá jẹ́ pé nígbà tí Ọlọ́run wá sọ pé kí ìlẹ̀kẹ̀ ti bọ́ sọ́wọ́ kó ti bọ́ sọ́rùn tó wá kú bá bẹ́ẹ̀lì tí ó bọ ìgbà yẹn gan-an tó gbé rìpọ́ọ̀tù ara wọn jáde láti sọ wípé Yunusa o ọmọ inú ilé ayélujára ni. Èyí fi ń ṣò wípé bóyá wọ́n ti submit rìpọ́ọ̀tì tó fẹ́ ṣe fún kábíyèsí lórí rẹ̀ nu in ló fa táwọn ọmọ inú ilé ayélujára fi sọ bàbá tó wá pé báyìí lẹ bá wí o ẹ ṣe ọ̀rọ̀ yìí sọ o ọmọ yìí ò ṣe nu ọmọ inú ilé àwọn. So bọ́n ti ṣe sọ gbúdúrú yẹn látòkè dílẹ̀ máa gbé dání báyìí tí máa mọ kà fún wa lóyìnbó tí máa mọ tú fún wa ní Yorùbá tálíbà mọ̀ wípé kìí sọ̀rọ̀ Zubairu Muhammad Taofik Lọ́bàníkà ọ̀rọ̀ ọ̀nù ilé ayélujára ni sí bàbá wa Saka Balógun. Ọlọ́run jẹ́ ká látúbọ̀tán rí o kí gbogbo orúkọ tẹ́ táwọn èèyàn wá ṣe yìí àtúbọ̀tán ni o. Ibi tó fẹ́ parí sí ní ìsìn a ò tí mọ̀ àmọ́ nǹkan tí a kàn mọ̀ ní wípé àwọn kan ni wọ́n kọ ìtàn àwọn kan ni wọ́n sì padà mọ́ ka ìtàn. Nǹkan tí gbogbo wa yìí ń ṣe àwọn ìwà ìtàn kalẹ̀ ní àwọn kan sì ń kọ́ fún àwọn nǹkan tí wọ́n kà tó bá dọjọ́ iwájú. Ẹ jẹ́ ká ṣe eré ẹ jẹ́ ká ṣe eré. Tẹ́ ẹ bá ní kò ní lábọ̀ tó bá lábọ̀ nǹkan tẹ́ ẹ bá láàní padà wá mọ́ tá a bá tó padà wá ń kọ́
tẹ́ bá dé àárín àwọn mùsùlùmí kan ń bẹ tán nígbàgbọ́ pé tá a bá kú àtúpadà. Tẹ́ bá dé àárín Christian, àwọn Christian kan ń bẹ tán gbàgbé tá a bá kú àpadà. Títa àwọn oníṣẹ̀ṣe lọ́tẹ̀ pọ̀. Ẹ jẹ́ kémi pẹ̀lú ọjọ́ sọ fún mi pé irọ́ ni. Ẹ jẹ́ ká tó wá dá padà sọ́dọ̀ ara wa pé tá a bá ló fẹ́ já sírọ́ tó bá wá padà já sóòótọ́ ńkọ́ tẹ́ wá kọ̀ǹtínà níbi tẹ́ ṣe bí sí ṣé ẹ ò ní forí rù? Ẹ ó padà forí rù. Fídíò yìí mi fẹ́ di aláṣejù ni níbi fídíò ìṣẹ́jú mẹ́jọ tí wọ́n mọ̀ ṣó àwọn èèyàn yẹn pé ẹ wo ibi tí àtúbọ̀tán já sí lé àwọn òbí tán ti lu ayé ọmọ wọn máyé táwọn ọmọ wọn wá ń kú kéékèèké tẹ́nìkan wá ti sáré pé kóun wá fẹ́ lọ rí ṣiṣẹ́ ẹ̀mí gígùn tó pé gbogbo eléyìí tó ń ṣe yẹn òun fi ń ra ẹ̀mí òun fi ń dí ibi ẹ̀mí tí àwọn òbí rẹ̀ ti wájú tí wọ́n ti lò ní wọ́n ti lo kánàkò ẹ̀yin ọmọ lókùtẹ́ fẹ́ mọ jìyà rẹ̀ táwọn òbí mi ti ṣiṣẹ́ bí kalẹ̀ tó yẹ pé àwọn ọmọ ni wọ́n dé tí wọ́n ń jìyà rẹ̀ ní ìsìn tó yẹ kí kálukú kọ́ lọ rí mọ́ check ara rẹ̀ wípé ṣé àwọn òbí mi ṣe dáadáa tó yẹ kọ́rọ̀ mi kó dábàá yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ báyìí kò sí bẹ́ẹ̀ bá kó ọmọ Áfíríkà 1 million jọ tó bá lọ sọ́dọ̀ àfà 2 million tàbí lọ́dọ̀ wòlíì 3 million tó bá lọ sọ́dọ̀ pásítọ̀ 7 million gbogbo wọn in tó ọmọ wí fún náà ní pé ogun ìdílé ló ń dà láàmú gbogbo tẹ́lẹ̀ kan bá fẹ́ bá yé wò ogun ìdílé ń dẹ̀ láàmú náà wọ́n mú jáde ṣé wọ́n dákun ogun ọ̀hún àṣesílẹ̀ ìyá rẹ̀ àbí ìyá rẹ̀ àbáṣe sílẹ̀ bàbá rẹ̀ àbí bàbá rẹ̀ iní ń dẹ̀ láàmú lẹ́yìn kéèyàn lọ rí mọ́ wádìí pé ta ni bàbá rẹ̀ jẹ gbèsè tí ò fẹ̀mí pé Ọlọ́run lágbájá ó sì ọ̀nà tó mọ̀ gbà fi rán tó fi jẹ mí lówó mo ṣàánú rẹ̀ ní o ó wá kọ̀kọ̀ fún mi lówó èyàn tó fi lọ òun náà Ọlọ́run àwọn ọmọ rẹ̀ ọmọ ṣe ni wọn ò ní bá tọ́wọ́ fún àwọn ọmọ ilẹ̀ sáyé táwọn ọmọ kan wọn ṣe wàhálà kálẹ̀ káàkiri tọ́wọ́ àmọ́ ṣe tọ́wọ́ pé owó ọ̀gbọ́wọ́ bàbá yín ó ti ṣàṣìṣe kalẹ̀ fún yín bẹ́ẹ̀ làwọn obìnrin míì tó ẹgbẹ́ wọn ò jẹ́ káwọn obìnrin wọn ò jẹ́ káwọn ọmọ ọlọ́mọ kan gbé wọn ò jẹ́ kó rogún kọ́ ráyè nílé lọ́dọ̀ wọn òní fìtínà ọ̀la fìtínà òní fìtínà ọ̀la fìtínà ìgbà tó wá di pé àwọn náà wá bí wọn táwọn ọmọ wọn máa ń dàgbà wọn wá bí àwọn ọmọ obìnrin kalẹ̀ wọn máa ń tọrọ ọkọ kálẹ̀ fún wọn towó wọn máa gbé owó lórí ọmọ míì báyìí pé kán fi fún ọkùnrin míì ọkùnrin ó sì máa sọ pé owó orí rẹ̀ ní kẹ́ fún mi máa padà wá máa lọ rí orun sí bẹ́ẹ̀ máa wá fẹ́ ọmọ yín àbí mi ò fẹ́ ọmọ yín kí ló fà tí social media fi ní tó kún kálẹ̀ káàkiri pé dákùn mọ́ wọn kọ́ kí ló fà á kí nìkan tó fà á ìlọ́fà tó pọ̀lọpọ̀ ribiribiri tí ó gbé ti sọ́ka nídìí èyí ẹ jẹ́ ká ṣe dáadáa kalẹ̀ kí dáadáa ó tó tán níbi tí dáadáa wà dáadáa ò sì kí ń tán nígbà tẹ́mi tó yẹ kó ṣe dáadáa ẹ bá tán àwọn tí wọ́n padà wá jẹ dáadáa látara ẹ̀mí yẹn inú wọn ò ní rí aburú tán bá ń lẹ̀ ní wọ́n máa jẹ ní ọ̀wà máa ràn adéwọn ọlọ́wọ́ bá sì ní pé gbogbo ẹni tó ń bá ṣe tán láti ṣòro fún tó bá ṣe dáadáa òun wọ́n san lẹ́san dáadáa tó ṣe òun àti àrọ́mọdọ́mọ rẹ̀ nípele kíní kejì kẹta ìdórí kẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá ṣe ṣàbúrú ó náà wọ́n fi ìyà jẹ yín máa fi ìyà jẹ yín láti ìran kíní ìkejì ìkẹta ìkẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́yìn ẹ̀gán kò tó kẹ́ yóò kẹ́ lọ rí mọ̀ pé nǹkan tí máa ń dé bá wa ká padà ká mọ bíra lé pé ṣékelé yìí sí nítòótọ́ ṣé kìí ṣe gbogbo òdílé ní dáyìn láwọn àwọn ilé wo ló ti ṣẹ̀kalẹ̀ táwọn adé táwọn forí fá ṣé kò tó kẹ́ mọ béèrè irú rẹ̀ náà rí tu Jamiu tá à ń sọ yín ní ìsìn mi ò ṣì ọ́ mi ò rò ẹ́ mi ò mọ̀ yá ẹ mi ò mọ bàbá rẹ nǹkan kan pàmí pẹ̀lú rẹ pọ̀ àjọ jókòó lóde rí ọwọ́ ajáde ọbẹ̀rẹ̀ sí máa lo fọ́tò mi láti fi mi bà mí lórúkọ jẹ́ káyọ̀ káàkiri tí mo bá wá ṣe tẹ́nìsì tí mo bá gbé èyí tí ìgbé pẹ́rẹ́ di ọ̀rọ̀ rẹ̀ kaná mo ti wọ́n ní ìkàlẹ̀ ní tí mo bá wá ṣe tẹ́nìsì wá gbé pẹ́rẹ́ di ọ̀rọ̀ rẹ̀ kaná àwọn ọmọ rẹ̀ wà mọ̀ ìjà àwọn ọmọ ìjà àwọn èèyàn nímọ̀ pé ìrìn kan ló ti ṣẹ̀ kalẹ̀ torí mi ò ní fún ìyìn lẹ́mí àforíjì lórí yẹn o ìyìn lẹ́mí àforíjì fún ọ lórí yẹn tó tọ́ mo bá ṣẹ̀ lọ sọ pé lágbájá ọṣẹ̀ mi ni mo kọ̀ ní mi ò gbọ́ láti pé lágbájá torí Ọlọ́run má bínú ní tó bá wẹ̀ ló lè ṣe ní òṣè ní òwúrẹ́ ìkẹ́kọ̀ọ́ ọ̀pánípọ̀ mi ò dá ẹ mọ̀ èèyàn kúkúrú ní ẹni èèyàn gíga ní ẹni èèyàn tó sanra ní èèyàn tó tẹ́rẹ́ ní ẹ mi ò dá ẹ mọ̀ rí ayìnrín ní ẹ kankan mi ò mẹ́ ó lè gbé fọ́tò mi òun á fi ń bà mí lórúkọ jẹ́ káàkiri àgbáyé
wallahi alazim suma billahi la ilaha illa huwa ẹni tí ò bẹ́ra yóò bẹ́ san nínú rẹ̀ o àmọ́ lẹ́yìn ọ̀túnla tí mo wí yẹn ni o tó bá wá ti kọjọ́ ọ̀túnla tí mo bá wá sọ kankan lé olórí gbogbo tí mo máa ti sọ lé olórí kọ́ mọ jẹ́ tèmi pẹ̀lú àwọn ọ̀ràn mi àmọ́ tó bá fi lè kọjọ́ ọ̀túnla kó tó yọ kúrò kò tí kò bá mọ́ tó bá jẹ́ kó kọjọ́ ọ̀túnla kó tó yọ kó bá tó bá ilé tí Monday kó tó yọ wà láì kò bá mọ́ so yóò fi jẹ́ pé nǹkan tí mo wí mi ò yà àdéhùn in tí mo fi fún ẹ̀dìgbà ẹni tó pé fídíò ilé pẹ́ kó tó jáde bó ma ti ń gbọ́ kí ní ìyẹn kò jù ṣẹ́jú mẹ́rin márùn tó fi yọ́ kó lọ ni mo fi fún ẹ̀díjọ́ Sunday àmọ́ tó bá ti lè di àárọ̀ Sunday báyìí pẹ̀lú gbọ́dọ̀ tó máa fi lè parí àsìkárù ní láago 10 láàárọ̀ wọ́n bá ilé wọnú Facebook wọ́n bá lè rí pé ó sì wà níbẹ̀ pẹ̀lú fọ́tò yẹn wallahi tallahi sunnabillahi allazi la ilaha illa huwa èmi pẹ̀lú rẹ̀ ájò pípẹ́rẹ́ yìí kaná mi ò ní wáyẹ̀ o bó ṣe forí pamọ́ náà ni bó ṣe forí pamọ́ gbogbo ẹni yóò tó bá gọ lábẹ́ Muhammad Jamiu yẹn inú ma ṣiṣẹ́ lé lórí mo ti sàdéhùn fọ́lọ́wọ́ bá ní inú ilé Ọlọ́run bá ní mo sì ti wà yìí Ọlọ́run bá yóò ṣe dáadáa fún wa Ọlọ́run bá kò ní bá nǹkan wá jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní tú yóò rọrùn yóò jù ṣe pẹ̀lú ara wa gbogbo àwọn tán sáré àtúnṣe lọ́nà ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wádìí wò dáadáa pé báwo lẹ ṣe fẹ́ ṣàtúnṣe ǹjẹ́ ìwọ jẹ́ gbà in tí lágbájá sọ sí lágbájá tí làkásì ìlú sọ sí tó bá ṣe pé mi ni àtúnṣe irú yẹn ní kẹ́ kọ́kọ́ ṣe pé ẹni tó sọ̀rọ̀ báyìí sí bàbá lágbájá bàbá yẹn jẹ́ ká yanjú bá ṣe fẹ́ yanjú láàrin wa pẹ̀lú bàbá yẹn káwá lọ rí yanjú láàrin àwọn ọmọ rẹ̀ káwọn ọmọ ti láforíjì kí bàbá náà ti láforíjì káwá pé onítàn káwá pé gbogbo wọn papọ̀ káwá sọ pé kọ́mọ́ bínú kì í ṣe pé kẹ́ ṣe lérè fèé tẹ bá ṣe lérè fèé tẹ́ kẹ́ wọ́n sọ akókó ti bẹ̀ wọ́n tó bá wù wọ́n kọ́ gbọ́ tó bá wù wọ́n kọ́ mọ́ gbà. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.